sọ nípa ohun tí ò jẹ́ kí àwọn èèyàn rọ́wọ́ mú mọ́ nísìnyí. kì í ṣe nísìnyí o kò sí bùkún mọ́. tó bẹ̀rẹ̀ láti bùkún tí bùkún ò fi bẹ́ẹ̀ wà rẹpẹtẹ wọ́n ṣàdúrà fún yàn ni wọ́n gbàdúrà pásítọ̀ mi rí changes ẹ̀ so ìdí ẹ̀ lélẹ́yìí tí a bá ṣiṣẹ́ àdúrà fún yàn pé kó rí ṣe kó ní blessing tó bá jẹ́ ọkùnrin tó bá ti ṣiṣẹ́ àdúrà fún ẹ tó bá kọ́ fẹ́ dáhùn obìnrin ló máa rí tó bá fi fèsì obìnrin yẹn ló máa rí wà fẹ́ dóbò afẹ́ sun ẹ̀ èmi afẹ́ bọ́. òní lówó tó bá obìnrin yẹn ló kọ sí tó bá dẹ̀ wá fẹ́ rí oore gidi inú ẹ̀ tí kan bá lóyún fún inú ẹ̀ ó ti fún ẹ lóore gidi kan ọmọ nìyẹn òun láyé àtijọ́ bá ṣe blessing fún yàn ní kọ́ṣẹ́ lórí pa obìnrin ó wà fóbìnrin náà tóbìnrin bá ti ṣe blessing fún obìnrin náà máa rí àwọn láwọn aláàánú wọn máa jámbí wọn ò ní rówó wọn tajà náà kò ní ṣàkójọ ara ẹ̀ kówó wọn rá owó kò wọn ní lákòjọ wọn máa jẹ gbèsè torí pé wọ́n ti fi ṣe kíni wọ́n ti fèsì ọkùnrin àwọn bàbá ayé àtijọ́ bọ́n ṣe ń detect ìyàwó wọn tó bá ń ṣe àgbèrè nìyẹn tó bá ti dá lókòwò tó bá ti lọ gbọ́ owó ọkùnrin míì mọ́ tó bá ń sùn mọ́ owó èèyàn níjọ lọ́wọ́ á tún mọ̀ pé obìnrin yìí ó ń rìnrìn kúrìn kí ó ti ń sìn ó ní blessing ní ìsọ́ṣàn tó ti ẹni tí àwọn kan wá wà alájẹ ni wọ́n obìnrin tó bá bá ọkùnrin bẹ́ẹ̀ pàdé tí ọkùnrin yẹn bá wọn sùn òun ló máa lo blessing yẹn ó wà fún ọkùnrin náà òun ló máa gba blessing yẹn ló máa ṣiṣẹ́ fún kì í ti bọ́ iṣẹ́ kì í dáhùn ẹlòmíì ò lè dúró kó ṣe blessing kó sọ pé ó máa dúró lọ́jọ́ méje láìsí mọ́bìnrin ẹlòmíì láìsí ìsúnmọ́kùnrin wàhálà ni so gbogbo nǹkan tó ń ba àwọn àdúrà jẹ́ nìyẹn tó ń ba blessing jẹ́ ó yàtọ̀ sáwọn tó ṣe rituals o àwọn tó bá ṣe rituals wọ́n gbọ́dọ̀ máa dóbìnrin tó máa pọ̀ ṣìnà wọ́n gbọ́dọ̀ pọ̀ bọ́n ṣe ń dó wọn sí yẹn ní blessing máa wọlé bọ́n ṣe ń bá wọn sùn sí. bẹ́ẹ̀ ni rituals nìyẹn ó yàtọ̀ nǹkan tẹ́lẹ̀ mi ò mọ ẹ̀rọ mẹ́rin ṣèyí bàbá lágbàtì bí ìyàwó mẹ́jọ lónìí ó tún yàn lè ó mọ bí ṣe rí owó ẹ̀ ó yàtọ̀ so yẹn tí ò bá bóbìnrin sùn a máa wóbìnrin kiri ni bóra arọ gan ó lè bí fẹ́ darọ a máa wò pé kí ló lára arọ yìí so anything so bó ṣe rí nìyẹn so ẹ̀yẹn spiritualist ni spiritual ó máa pàpà ní repercussion kò sí nǹkan tá a dọ́gbọ́n sí tí ò ní repercussion. bàbá tábà wò láyé mi tábà sọ nípa ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin oríṣiríṣi làwọn èèyàn ń ṣe kí èèyàn máa gbẹ́nu sí abẹ́ obìnrin kí ni ó ṣó ó ní nǹkan tí ó lè gbà kó wà lọ́dọ̀ nípa tìlànà ẹ̀mí. tẹ́ ẹ bá tẹ́ rí gbígbẹ́nu sí obìnrin lára oríṣiríṣi kan ló lè fà èmi wà tí obìnrin bá jẹ́ alágbára kó jẹ́ àjẹ́bí àtàbí èmèrè tí ó ti yé sìn torí bí àwọn àjẹ́ ṣe wà yẹn mo fẹ́ tí ọ̀rọ̀ jẹ́ ṣe wà yẹn tí ẹ fẹ́ bá wọn sùn wọ́n máa ń para dà ní wọ́n lè dájá wà tó kó òbò wọn lódó ajá ló lọ́dó bẹ́ẹ̀ bá lọ sóòtẹ́ wọ́n á yí padà mo ti rí obìnrin kan tó sọ pé òun fẹ́ fẹ́ mi ó ní owó ló dẹ̀ bẹ̀ sí ti síwájú fún mi ó ní owó ló ti síwájú fún mi kó máa fẹ́ mi kí wọ́n sọ pé gbogbo ẹ̀ sọ pé mi ì ṣe ṣìnà kìnní kankan kó mi ò ṣiṣẹ́ kìnní kankan ni ó ṣàṣe agbó àmì ìdálóhùn àṣẹ everything ìbílẹ̀ tí mo pé alágbára ni pé wọ́n rán láti gbé mi ṣubú ni nígbà tó bẹ̀ sí ní mi lára pé ẹ̀mí ilé bóbìnrin sùn ni ókè mo á ní mo fẹ́ bá sùn bí mo sọ pé mo fẹ́ bá sùn bá ọtí yí ó ti change sí ajá. ẹ̀yin ti mọ̀ nínú ẹ̀mí. èmi ti rí Ọlọ́run ti ṣí mi lójú èmi dẹ̀ ti wà ní ìhòòhò èmi dẹ̀ change immediately fight mo ní èmi ò bá ẹ̀sán wọ́n ti sọ bẹ́ẹ̀ òkóbó ni ẹ ò lè ṣe ìwọ ló mọ̀ mọ́ ní ó dìgbà tó bá yí padà sí ajá yẹn tó bá padà kò sí èèyàn bàbá ẹ ṣe kinní ó ṣáàjà irọ́ ni kò lè ṣe aláìlè ṣe ọmọ bóbìnrin ṣe ń búgá ó ṣe gbogbo ẹ̀ nígbà tó jẹ́ ọjọ́ kẹta ló wá bẹ̀ mí ló sọ àwọn ọkùnrin tó ti bá tiẹ̀ jẹ́ ó jẹ́ ọkùnrin ó bẹ̀ sí ń ka gbogbo ẹ̀ bí ti àwọn míì obìnrin míì tó ń jẹ́ ẹgbẹ́ tó ń bá jà tó dojúmọ́ ọ́nú. bàbá àwọn tó wá ń gbẹ́nu sí àwọn ní nǹkan tó máa ṣe fún wọn ẹni tó bá ti ń ṣe yẹn ayé àtijọ́ gan kò kọ́ mọ̀ fún àwọn bàbá wa láti máa gbẹ́nu sí so ó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ń fa àrùn ó ń fa ìdíwọ́ tó ti ń sìn ó ń fa ìdínà àsìkí ó ń fa ìdíwọ́
ẹlòmíì nígbà tó bá dóbò tó bá rówó jẹun ṣé ìyàwó ní kọ̀ ẹ́ sílẹ̀ tó rò ó fi sílẹ̀ so àwọn ọmọ kọ̀ọ̀kan ṣe mọ̀ pé wọ́n fọ́ lójú ẹ̀mí nǹkan táwa rí ẹ̀yìn orí àwọn tó ń rìn wọ́n rìn lásán ni wọ́n rìn kankan ẹlòmíì tí ò bá ní problem kò gbà pé ayé ń bá yàn jà. bó tiẹ̀ wo lórí tẹlifíṣàn kan tó ní Tomato TV wọ́n ní tí wọ́n bá ṣe pé èèyàn gbé omi débẹ̀ báwo máa ń láìpẹ́ gbádùn ní ìgbádùn ọ̀tọ̀. a máa kíyàn lójoojúmọ́ kò sí ọkọ yẹn kì í ṣe yẹn àti dáa fún yàn nígbà tá ẹ̀sán ẹ̀ bá dé ṣé o máa rí ìgbà tí àdéhùn lọ́wọ́ ẹ̀ bá dé repercussion ló yẹ disadvantage nígbà tá a wà ní school advantage and disadvantage ló máa wà nínú ẹ̀ bó ṣe ní advantage ló ní disadvantage bó ṣe ní ẹ̀ agbẹ́rọ̀ máa wo disadvantage ń bẹ̀. Bíbélì sọ pé kí ìgbéyàwó aláìní àbàwọ́n kankan tí ẹ pé ìyàwó léèyàn lèèyàn ṣe fún kọ́. ìbá jẹ́ ìyàwó ilé kì í ṣe gbọ́ ní àbàwọ́n kankan. kò bá jẹ́ ìyàwó ta. kò bá jẹ́ ìyàwó ta kò ní kí ni wọ́n pè lábàwọ́n kí ni mínà àbàwọ́n. kò gbọdọ̀ sí ìkùnsínú bóyá ìyàwó yẹn kò gbọdọ̀ sí ìkùnsínú kò gbọdọ̀ sí jà láàrin lọ́kọ-láyà bóyá ìyàwó yẹn nǹkan tí ìyàwó yẹn fẹ́ràn ní ọkọ ẹ̀dẹ́fẹ̀ tẹ́ lọ́rùn. kì í ṣe yẹn jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ màá sọ síkírìtì kan fún ẹ lénìí nínú tẹ́yìn o mọ̀ àwọn obìnrin dẹ̀ ń ṣe lénìí ó dẹ̀ ń kó bọ́ obìnrin ó ń kó bọ́kùnrin mi tí Ọlọ́run ní ọwọ́ sí ni bí n bá múra láàárọ̀ ṣe pé mo ń lọ ṣọ́ọ̀ṣì kí n ti múra ọjọ́ tá máa ti sáfíìsì kí ìyàwó mi dẹ̀ pè mí pé okòwò ń dún láàárọ̀ yìí mo gbẹ́rọ̀ bá sùn tí n bá gbà fún bí n bá lọ ṣọ́ọ̀ gbogbo àdúrà tí mo gbà lọ́jọ́ yẹn kò ní tẹ́tọ̀wọ́ gbà obìnrin mi ọkọ yà á ní òun fẹ́ bá sàn lóun wà láàwẹ̀ tí o bá gbà fún ọkọ ẹ pẹ̀lú àwẹ̀ yẹn gbogbo àdúrà tó ṣe hàn nítẹ̀wọ́gbà ẹlẹ́mi mo sọ bẹ́ẹ̀ fún yín nǹkan tí tọ́lọ́run ìbínú Ọlọ́run nìyẹn. obìnrin àti ẹ máa mú kíní ọkọ wọn kọ. èèyàn aláfẹ́ ayé nìyẹn tẹ̀dọ̀ tí nìyẹn èèyàn àgbọ̀nù èmi ìwà tó jẹ́ pé inú àwùlé báyìí wọ́n ní ìjù ni kì í ṣe ju oríṣiríṣi kélékélé. àìmọye àwọn ọ̀ránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti sọ fún mi rí pé àṣẹ wà lójú ẹni sòrò iṣẹ́ jẹ́ ìṣàlàyé fún àṣẹ olówà lára obìnrin nínú àṣẹ olówà lára obìnrin wọn ò nímọ̀ ní sòrò nígbà tá a dá èèyàn ẹni sòrò àfa ẹ̀ máa gbọ́ nígbà tá a dá èèyàn a dá Ádámù nìkan la dá ní ara Ádámù láti mú àṣẹ sára obìnrin àṣẹ olówà lára obìnrin rárá Ádámù láti mú àṣẹ ká dá nǹkan orúkọ bá nǹkan jẹ́ ló wà lọ́wọ́ obìnrin ara ẹ̀ láti yọ ní egungun ha ẹ̀ láti ṣe kíni láti yọ ara ẹ̀ fún obìnrin ní 7 tí ọkùnrin 9 kíni àwọn tí ò ní mọ̀ lọ́wọ́ pé àwọn wòlíì kan wà gáà wà gáà máa àwọn tó jẹ́ pé obìnrin náà bá sùn kiri níjọ wọn bó ṣe wà nìyẹn kì í ṣe gbogbo tẹ́ tó ń pè mí tó ń pè ní òjíṣẹ́ Ọlọ́run lòjíṣẹ́ Ọlọ́run bàbá òjíṣẹ́ ọkọ lè mí olóko ṣúgà wà so tí ẹ nìyẹn wọ́n ní sẹ́ẹ̀sì wọn ọmọ àwọn wòlíì wà fún gbóbìnrin fún wọn á tún máa gbé obìnrin fún bó ṣe ń ṣe program wọn á tún máa gbóbìnrin fún pásítọ̀. bàbá kátó máa fẹ́ lè ṣe lọ nǹkan tí ẹnì ń sọ ni pé àwọn òjíṣẹ́ yẹn sọ pé tó máa ti ń gbẹrù síbẹ̀ pé ibi tó ń tẹnu bọ̀ yẹn gan àwọn ń gbà ṣẹ́ ń bẹ̀ ni. àṣẹ òun náà gbà ń bẹ̀ ẹ̀mí òkùnkùn nìyẹn ẹ mọ̀ pé èṣù ló tọ́ Ádámù ó di sí fún Ádámù ni àwọn àrùn Éfà ni ó di sí fún Éfà ni pé kí wọ́n lọ jẹ èso àṣẹ olówà lára ẹ̀. ìgbàlú lásán ni. èṣù lóbìnrin bẹ́ẹ̀ ni gbogbo ẹ lọ́wọ́ gbogbo bí a ṣe dé lénìí tá a jìyà lénìí lórí Ádámù obìnrin ló fà á. Samson Delilah. ní sùúrù ẹ fi ti Samson sílẹ̀ Abraham obìnrin ló Éfà ló fà á ta fi ń jìyà lénìí ká tó jẹun. Adam. Sarah náà ló fi Abraham kọsẹ̀ tó ní kó lọ bọ́ irú ẹ̀ obìnrin òun ló da Muslim and Christian lénìí tó ń bára wọn jà kí ayé ò rọgbọ obìnrin náà ni. so nǹkan tóbìnrin bá ṣe tó bá dáa ọ̀rọ̀ pé mistake ni. mistake ni. dáàdì ìgbéyàwó tó ń dàrú dáàdì ìgbéyàwó tó ń dàrú látàrí pé ọ̀pọ̀ wòlíì ọ̀pọ̀ pásítọ̀ ni wọ́n ní ìdùnnú nínú ìgbéyàwó wọn àti tí ilé wọn ti ní sùúrù ẹ farabalẹ̀ bí wọ́n ṣe ń fẹ́yàwó àti ọkọ lóde òní kì í ṣe bẹ́ẹ̀ lẹ ṣe ń fẹ́ nísìnyí kò sí obìnrin tójú ẹgbẹ́ bì kan
àwọn bàbá ayé àtijọ́ tó ń bá fẹ́ yàwó wọn á béèrè pé ṣé ìràwọ̀ wọn papọ̀ mọ́ra wọn tó ń bá rí wọn wá kájú obìnrin wọn ń ká ojú wọn ni kúrò ní gbòòrò wọn á kájú wọn kó ń gbòòrò ni òun ní wọn ṣe mọ́ ló jẹ́ pé ìṣìnà da kọ́bọ̀ káàkiri wọn bí ẹnì bọ́n approach ẹ̀ iṣẹ́ kan wà lọ́mí tó bá ó wà nínú àdúrà ó wà ní tìbílẹ̀ ẹ bá ń gbé tó ti ń sìn ìgbálẹ̀ ni o tó bá parí àdó sí ìgbálẹ̀ yẹn tó bá fẹ́ ìyàwó sílé ìyàwó yẹn òun tó bá fi gbé tó bá fi gbá ilé kò sí ọkùnrin tó máa approach ẹ̀ tí ò ní bínú ìjà ni àdàládẹ̀ wa sọ fún ẹ pé lágbájá inú a máa bí fún ni. bàbá ẹ̀yin ni. ẹ fún gbogbo ó wà lọ́wọ́ bá gbogbo ẹgbẹ́ tó bàbá ní ẹgbẹ́ so àwọn bàbá wa ní sùúrù ká sọ títọ́ fúnra wa ká má parọ́ mi parọ́ fún yàn wọ́n ń kájú obìnrin jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ lọ ṣe rìsáàtì ọ̀kẹ́ ẹ padà wá bèrè kọ́tìyàn lọ́wọ́ mi ẹ lọ wá obi 50,000 ẹ ibi tóbi yìí bá sẹ́ẹ̀tì sẹ́ máa kawó ẹ báyìí wà á rí pọ́ owó yẹn wọ́n gbà lọ́wọ́ ẹ kí wọ́n sọ fún ẹ àwọn bàbá máa ń kájú wọn ni bẹ́ẹ̀ ni kò gba owó yẹn lọ́wọ́ ẹ ni. tí marriage bá dàrú tí marriage bá dàrú nítorí pé wẹ̀ ìránṣẹ́ Ọlọ́run kò satisfy ìyàwó ẹ̀ ee ọ̀tọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ ìṣàlàyé fún ọ̀tọ̀ jẹ́ ìṣàlàyé tẹ́ obìnrin lọ́rùn dáadáa ìyẹn wà ń bẹ̀ tó bó bá ṣe yẹn bí ìyàwó ẹ bá lọ ṣàgbèrè ìwọ ló lé síta bẹ́ẹ̀ pé lílárí obìnrin yẹn fẹ́ kọ́ sáà tó ti ẹ́ sè láéláé ẹ̀hún ló mọ̀ kò sínú prógámù ti ẹ̀yà jẹ́ mọ́ sọ fún yàn pé ọmọ èṣù wà ọmọ Ọlọ́run wà so nǹkan tó fi dán tó bá ọmọ èṣù lọ́mọ èṣù lè ṣe kéde ló lè pa but nílànà Ọlọ́run àwọn pásítọ̀ yẹn ń ṣe èèyàn Ọlọ́run ṣé pásítọ̀ ráàyè ni òjíṣẹ́ náà máa ń fún ìyàwó ní táìmù ni bójú oṣù kan ló máa ráyè rọ́ọ̀ṣẹ̀ ṣé bí àwẹ̀ léni àdúrà lọ́la ṣó jẹ́ kó ráyè sọ pé òun fẹ́ ráyè dóbò wọ́n máa fún ní táìmù ni òun gbẹnu ìyàwó yẹn ń ṣèjíṣẹ́ Ọlọ́run àṣẹ olówó àmì àṣẹ Ọlọ́run gbé fún. Thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.